ìran Yorùbá ẹ burú dé bí pé ẹ ń talé bàbá yín tòkútòkú bẹ́ẹ̀. àìmọye monument ilẹ̀ Yorùbá tẹ̀ ti tàdá àìmọye nǹkan. àìmọye nǹkan àdáyébá tẹ̀ ti pàdánù tí ò wúlò mọ́. ìran Ìgbò wọn mọ implication ibi tí wọ́n bí wọn sí. lọ́nà Ìgbò lálẹ́ bó ṣe lè rẹ́lẹ̀ Yorùbá. gbogbo gbọ́dọ̀ náà Yorùbá àwọn ibi tí wọ́n bí àwọn ènìyàn sí gbogbo ẹ̀mọ̀ ti dà oòrùn tán. ẹ̀yin ni. ajé ọ̀sẹ̀ bá a pa gbogbo àwọn olóṣèlú tí wọ́n yé jẹ́. ẹ̀yin àjẹ́ ẹ jáde ẹ máa bá a lọ kú. ṣé ń gbọ́? ibi tí wọ́n bí ẹlòmíì sí ó ti da woro. àwọn wo ló ṣiṣẹ́ yẹn? àwọn wo ló sọ fún wa pé tá a bá lọ síbi tí wọ́n ti bí wa wọ́n máa pa wá? àwọn wo ló sọ ìdílé onídìílé ni wọ́n sọ dà woro? àwọn ló wà capable of doing that. ṣe báwọn olóoru lórí yìí àwọn olóṣùkà àbáwọn kọ́ ṣùgbọ́n ẹnu ẹ̀ gbà ó yá. àwọn kidnapper tẹ ń jiyàn gbé yìí ẹ̀yin àjẹ́ gbogbo ayé bẹ̀yìn lọ́wọ́ ẹ lọ kó àwọn kidnapper kan tiẹ̀ mọ̀ pàgbára ń bẹ̀. kí àwọn àjẹ́ kí wọ́n lọ kó àwọn kidnapper kí wọ́n lè mọ̀ pàgbára ń bẹ̀. àwọn àjá tẹ́tí fẹ́nu ṣáátá. àwọn àjẹ́ tó yẹ kán lẹ́kọ̀ọ́ pa ẹlòmíì ìyá ẹ̀ ti darúgbó ti gbó kùjẹkùjẹ ẹlòmíì látàrí ìyà tó ti jẹ nílé ọkọ ojú ẹ̀ ti dà. ẹ ti indoctrinate àwọn èèyàn ẹ ti fa ìtúnà ọpọlọ wọn ẹ ti fi ń lé àbúrẹ́ẹ̀nì wọn into thinking gbogbo arúgbó báyìí tó bá ti rí ní àjẹ́ wọ́n ti lẹ̀kọ̀ọ́ pa obìnrin yìí lọ́jọ́ ogbó. iṣẹ́ ọwọ́ ẹ̀yin àáfà ẹ̀yin pásọ̀ yìí. sọ ẹnu yín wá ìpà láti sọ wípé káwọn àjẹ́ bọ́ síta kí wọ́n bá yín lọ pa kidnapper tágbára bá ń bẹ. agbára kùránì yín bo lẹ fi sí? omi sẹ̀mìsẹ̀ ẹ̀mí ìtẹ́ kó wá ń bo lẹ fi sí? òkúta tẹ lọ́lá kòró yín lágbára òbú àjàrà Akeugbagold Taofik ṣùgbọ́n ní peaceful man ní ẹ̀ ọpọlọ orí ẹ̀ ò jẹ́ kó o mọ̀ wípé ẹ̀yin lẹ fi wá sílé ọ̀pọ̀lọpọ̀ kúrò nídìílé ibi tá a ti gbédè o. mo rò wípé ẹ ní loss of memory ẹ ní short memory ó ń dà yín láàmú lọ́pọlọ kò jẹ́ kẹ́ ẹ rántí wípé ẹ̀yin lẹ lé ọ̀pọ̀lọpọ̀ kúrò nídìílé yẹn ẹ jẹ́ káwọn gbọ́. kidnapper kan tiẹ̀ mọ̀ pàgbára ń bẹ̀. ẹ máa rò kókè ẹ. tó bá fẹ́ látúnṣe nígbà míì yóò máa bàjẹ́ díẹ̀díẹ̀ látàrin bọ̀ àmọ́ tó bá jẹ́ pé láti lọ́ọ̀sì yìí ti ń bàjẹ́ bọ̀ ó lè má látún torí tí wọ́n bá sá táàrin bá bàjẹ́ kù sí wọ́n sá lọ́wọ́ lọ́nà ti sọ pé ara ń tẹ̀sán bí kì í yá máa ó de àwọn lámúyọrẹ anájẹ àrùn náà fúnra ní àtọ̀rọ̀ ọ̀fẹ́ ha èmi ọlọ́run mò ń rìdíùsì ilẹ̀ díẹ̀díẹ̀ láti etí mi gbogbo etí òkun nílẹ̀ ń dínkù ẹ̀yìn òfurá ni kò sí ń bẹ́ẹ̀ lè fi búlọ̀kù ẹ̀yìn lẹ̀ ń dínkù létí òkun díẹ̀díẹ̀. ẹni ojú ẹ ló ti sọ fún ẹ. mentality àwọn pípọ̀ yìí kéré ojú yín lọ́lọ́run ti sọ pé òun dín ilẹ̀. gbogbo ọgbọ́n náà yóò bá àwọn ibi tí wọ́n bí àwọn ènìyàn sí gbogbo ẹ̀mọ̀ ti dà oòrùn náà fúra ní. ẹ ti gbàgbé ẹ̀yin náà lẹ sọ fún wọn. ẹ bá lọ sí gbòòrò lẹ́yìn sàárè àwọn bàbá àwọn màmá tí wọ́n bí wọn lókùn bẹ́ẹ̀ bá ń bẹ̀ ògiri àlàpà ti ya ẹ̀rú ìforí ẹ̀ ti. Akeugbagold ṣe bí gbogbo ohun tó ń sọ ní ìsìn ni pé
gbogbo ohun tí wọ́n bá ní láyé wọn kó máa kó lọ sí Mẹ́kà kán lọ fi jìn wọ́n níbẹ̀ torí kán lè rí àlùjọ náà wọ̀. Torí pé tí wọ́n bá ṣe nílé ayé tí wọ́n ò bá lọ sí Mẹ́kà, òfo ni gbogbo ìgbésí ayé wọn já sí. Òun ló fi ń tà á, òun ló fi ń ta gbogbo nǹkan tí àwọn baba ńlá wọn fi lẹ̀ fún wọn torí kán lè rí àlùjọ náà lọ rà wálé ní Mẹ́kà ni. Ẹ̀yin yìí náà ni. Yàdànù wọ́n dẹ̀ láwọn ráyé sí wọ́n ń sayé wọ́n ń gbádùn wọ́n gbàgbé ibi tí wọ́n ti tó. Wọ́n ń gbádùn, wọ́n ń kówó yẹn lọ sí Mẹ́kà ni. Ìkan lára nìwọ yìí. Gbogbo òrìṣà tó wà ńbẹ̀, gbogbo nǹkan tó wà ńbẹ̀, irú ìwọ yìí. Àwọn tí wọ́n borí ṣe oògùn ètùtù ọ̀nà, oògùn owó, oògùn sólẹ̀. Àwọn àfáà yín, ẹ̀yin ìwọ yìí náà ló ń ṣe fún wọn, gbogbo ẹ̀yin àfáà. Àbí tó bá mú èèyàn pọ́n ká orí mọ́ èèyàn lọ́wọ́, ta ni wọ́n máa ń bá lórúkọ ẹ̀ pé ò bá ṣe áfíìsù, á ṣe àfíìsì, á ṣe hùsẹ́ẹ̀nì, á ṣe Yusufu. Ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣe oògùn owó yẹn fún wọn, ẹ̀yin àfáà náà ló ń ṣe. Ẹ̀yin kọ́ ni ẹ jẹ́ káwọn òkú sùn re tẹ́ ń sọ fún wọn wípé gbogbo ìjẹ́ èèyàn wọn láyé yìí wọ́n gbúdọ̀ lọ ta àlámọ̀rí wọn láti lọ sí Mẹ́kà, láti kó wọn lọ sí Mẹ́kà so that ẹ lè máa fi boast lọ́dọọdún wípé ntí Mẹ́kà ní ẹ̀ ní torí pé ẹ ti gbàgbé pé nínú àlámọ̀rí Mẹ́kà tó dá dúró lẹ́nu tẹ́ fi ń boast yẹn, ẹ̀yin kún nínú àwọn èèyàn tó tún ń gbé àlámọ̀rí yín lọ síbẹ̀. Ó wá ń blame ìran Yorùbá. Àwọn wo ló sọ fún wọn wípé gbogbo nǹkan tó ń jẹ́ Yorùbá pátápátá ò dáa? Gbogbo nǹkan tá a fi ń jẹ́ Yorùbá right off ni, àfi tá a bá fi gbogbo ẹ̀ lẹ̀ ká lọ máa jẹ́ Lárúbáwá. Ṣebí wọn yìí náà ni, ṣebí òun ni wáàsí tó ṣe kọjá rẹ̀ tí mo pè é sí. Àbẹ́yìn kọ́ lè sọ fún wọn pé bó ṣe ń jẹ́ Yorùbá yẹn ọ̀dà, wọ́n gbúdọ̀ múra ìmúra àràbò. Àwọn tí wọ́n borí ṣe oògùn ètùtù ọ̀nà, oògùn owó, oògùn sólẹ̀, gbogbo òkú tí wọ́n ti kú ọ̀nà yìí àsìkò ní ẹ̀ lọ sí orí wọn. Nínú nǹkan tí kì í tètè jẹrà lórí ènìyàn wa, èyí tí ó jẹrà kẹ́yìn tí ó dì kéèkẹ́yìn ò lè ní ènìyàn. Eyín ènìyàn lè lo 1000 years kó má jẹrà. Bẹ́ẹ̀ náà lórí orí amápẹ́, àmẹ́yìn ní ọ̀padà kan yìí, gbogbo olùkó ti fi pẹ́ gbogbo ẹ̀mí ẹ̀ ti gbé ẹgbàgbé àwọn tí wọ́n fi ní ẹwà ráyé ṣe. Ṣèbẹ́yìn náà lẹ sọ wípé àwọn tí wọ́n bí wa ò dáa. Ẹ̀yin lẹ sọ láti kékeré, ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin ẹlẹ́sìn àjòjì. Ẹ̀yin lẹ sọ wípé ẹni ègbé ẹni ẹ̀kọ́ òun làwọn tó bí wa. Wípé àwọn ìrandíran wa ẹni tí wọn ò ṣe rí mọ́ ọ̀yàn, ẹni àìjírí ẹni àìjíkò ni wọ́n, ká má fi ti wọn ṣe. Gbogbo ohun tí wọ́n ṣe sílẹ̀ pátápátá nǹkan bú ni, nǹkan tí ò lè gbé èèyàn wọ àlùjọ náà ni, ní tí mú èèyàn wọ náà ni. Ẹ̀yin lẹ ráì tí wọ́n fẹ́ ti gbàgbé ni. Òun ló fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrì lè ní tí wọ́n ń sáré bọ́n ṣe máa ṣe kí ni, bọ́n ṣe máa ṣe ìṣe àràbò, tí wọ́n ṣe máa lọ ṣe ẹrú àràbò, ẹrú wàhálà. Ṣé bẹ́yìn lẹ preach fún mi pé nǹkan àwọn baba ńlá wọn ò dáa? Lórí tó wá sọ pé ìran Yorùbá wọ́n ti gbàgbé ibi tán ti bí wọn, ibi tán ti bẹ́ẹ̀ lómi ti dahoro. Àjọlá kánà ṣe bẹ́yìn náà ni. Ẹ ti gbàgbé gbogbo àwọn wáàsí ẹlẹ́jẹ̀ tẹ́ ń ṣe kiri yẹn. Ẹ ti gbàgbé wáàsí ìparun tẹ́ ń ṣe kiri ilẹ̀ ni. Ṣé bóun náà lajá ni bẹ́ẹ̀ lò fi bọ́ta tó ní kán gbé fádànù? Ṣé bí ara nǹkan táwọn baba ńlá wa ṣe fún wa náà nìyí, tí wọ́n gbé lẹ̀ fún wa tó dàbí ògùn ní fún wa lénìí. Ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe wáàsí bíi kí nǹkan parun, bíi káwọn èèyàn parun, bíi kí kán má lórí irun, bíi káyé wọn bàjẹ́, kán má ní nǹkan kan mọ́, kán dàbí àlejò tó dóríta mẹ́ta kó má mọ ibi tó máa yà sí mọ́.
ṣe bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Ẹ ti sáré gbàgbé ni, kò yẹ kó gbàgbé o. Kí wá ló fi jẹ́ ẹ̀bi àwa ọ̀ràn Yorùbá? ìran Yorùbá ẹ lọ wo gbogbo agboolé, èèyàn mélòó ló kù lágboolé mọ́? Kò di dandan kó o gbàgboolé tọ́nà bá bo ẹ lásìrí. O lè kọ́lé sílùú míì, o lè kọ́lé sẹ́yìn, àmọ́ ń jẹ́ ìṣàkóso. Spiritually, jẹ́ ń sọ kíní kan fún ẹ tó o fura, jẹ́ ń sọ kíní kan fún ẹ tó o fura. Spiritually, tó o bá fẹ́ lálàrí kíkan tiẹ̀ lójú oorun tó o sì ṣèwé dàgbà lọ́wọ́ rẹ̀. Níbi ìwọ ti ṣèwé dàgbà, ó ti lé. Níbi ìwọ ti ṣèwé dàgbà, àwọn tí wọn kì í ṣèràn Yorùbá ní ẹgbẹ́ ìgbòba rẹ̀ wọ́n ti rà á. Ìran Yorùbá ẹ burú débi pé ẹ ń talé bàbá yín tòkútòkú bẹ̀. Wọn ò ní tà. Bẹ́ẹ̀ wẹ̀yìn o. Wọn ò ní tà Ẹ ń á. ta ilẹ̀ bàbá yín, ẹ ń ta ilẹ̀ ìyá yín. Tí wọ́n bá wá tẹ́yìn àáfà balẹ̀ fẹ́ ṣe ìsìárà fún wọn, ẹ̀yin náà lè máa sọ fún wọn wípé ìdílé ibẹ̀ ló ti ń ba ayé wọn jẹ́. Àwọn India ti ń criminate o. Ẹ̀yin lè máa sọ fún wọn wípé òòṣà burúkú kan wà nídìílé bàbá wọn tí èyí jẹ́ káwọn ọmọ ọbẹ̀ kan ṣoríire pé kán lọ mú ìdílé yẹn àfìgbà tán bá tó mú òòṣà yẹn kan wó dànù. Ẹ̀yin lè sọ gbogbo àwọn ibi tó dahoro ní ilẹ̀ Yorùbá lẹ́nu, ẹ̀yin lè sọ dahoro. Kò sí bó ṣe lè bá wàhálà lọ sí ọ̀dọ̀ àáfàá tó láyé àbí pásítọ̀, wọ́n á sọ fún ẹ pé orísun ẹ ní problem. Wọ́n á sọ pé orísun yẹn ó dìgbà tó o bá tó lọ tákù orísun yẹn kó pa orísun yẹn jẹ́. Ibi tó o ti jáde wá yẹn kó disassociate ara ẹ láyé lọ́run pẹ̀lú ẹ̀. Tó o bá ti ṣe bẹ́ẹ̀, o ò lè ní ìsinmi, o ò lè ní lọ síwájú, ayé ò lè ní ìtumọ̀. O máa bá wàhálà kù láyé ẹ̀. Kí wá lọ wá ń complain fún? Taofik, kí ló ń complain fún? Orí pé mọ̀nàfíkì ló ń ṣe bẹ́ẹ̀. Amọ̀niṣe ni, aṣenitán tó tún ń bá ní dárò. Òun mà lọ ń pe irú èèyàn bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ pé olè kó wájà. Ẹ̀yin lẹ tún ń polóko pé olóko báwo ló ṣe fi ilẹ̀ olè má ti wà ní oko ẹ̀. Ṣé rí pé mọ̀nàfíkì alábòsí alábòpá òun lẹ́yìn ẹ̀yin àpáyé ẹ̀yin olóṣùkà. So ẹ lè preach wípé agboolé ti dahoro, agboolé ò ní dahoro pẹ̀lú wáàsí ẹlẹ́jẹ̀ tẹ́ ń bá kiri lọ́jọ́ ayé yín. Tún sọ, mò ń gbọ́ ẹ. Discriminate òkú wọn, wọ́n bẹ́tà mi lọ́dún ìgbà Yorùbá. Òkú tí wọ́n bàbá wọn ìyá wọn, wọ́n á sáná sún ni. Eérú ẹ̀ ló kù tí wọ́n mọ̀ wá respect. Omi ń bọ eérú yẹn. Bó ṣe jẹ́ pé bọ́ ló ń ṣe tóun, ọ́ bẹ́tà majority yẹn ìran Yorùbá. Tọ́lọ́ ní wọn. Ṣé ń gbọ́? Kan ikọ́ criminate òkú wọn, kọ́ dẹ̀ máa bọ eérú yẹn. Ó bẹ́tà ìran Yorùbá. Ṣùgbọ́n ti gbàgbé pé ìran Yorùbá náà ní bó ṣe bá ti sin àwọn òkú ọ̀run, wọ́n á tó máa bọ wọ́n. Mo ti gbàgbé súrà tutẹ̀ máa ń sọ pé ká máa ké fún òkú tá a bá ti kọjá níbi tí wọ́n sin òkú sí. Ká máa tọrọ ìkẹ́ àtàlùjọ náà fókù tó ti kú tipẹ́tipẹ́. Àwa ò kì í ṣe bẹ́ẹ̀ ní inú ìṣẹ̀ṣe. Àwa máa ń bọ òkú, a máa ń ṣèwúre ń di ẹ̀ pé kó rántí wa nì, pé kó wá bá wa ṣe nì. Àwọn òkú ọ̀run wa. So gbogbo nǹkan yẹn ẹ̀yin dé lọ́sàn-án kan orúkọ ẹ fi ìròyìn ẹlẹ́jẹ̀ wá sí ẹlẹ́jẹ̀ ẹ fi bà gbogbo ẹ̀jẹ̀. Ó wá tún wá ń blame, ta ló ń blame? Orí pé aṣenibánidárò ní ẹ̀yin olóòrùn lórí. Lórí ìyẹn ìran Yorùbá. Tọ́lọ́ ní wà látàtà wọ́n náà tó máa ń gbọ́ bí bá lọ́wọ́ wà lẹ́yìn. Kọ́ni yẹ iṣu mi náà
olórí burúkú ìran Lárúbáwá ò gbàgbé ìran ẹ̀ ni ó mú káwọn ṣe iṣẹ́ awọ́rò kó wọ́ ìwọ tí ọpọlọ tàlámọ̀ rí ẹ owó ìwọ lọ síbẹ̀ kó lọ máa lù dá lẹ́sẹ̀. kí lẹ́yìn pípọ̀ máa ń fi àwọn èèyàn pè náà. àtijọ́ tí o ti ń ṣe wáàsí lórí ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá mú fídíò èèyàn kan tó fi pọ́n àwọn baba ńlá wa lérí wá mú bọ́ síta tó kárí. tí ìbá ṣe pé kọ́ńtà àti ráìtì wọn off àti bá tí wọ́n jẹ́ àti sọ pé wọ́n dá ẹni ègbé ni wọ́n mú wá sí ìbọn síta jẹ́ kárí. ó máa pèsè àwọn olórí ẹrú ẹ̀ tẹ́lẹ̀ ìran Lárúbáwá ní òun tó nápin lójú láyé ni wọ́n wà àmọ́ ìran ti ẹni yẹpẹrẹ ni wọ́n. ta ló ń ṣe láti yẹpẹrẹ wọn ṣe bíwọ̀ náà ni àtàwọn kó mẹ́mbà sí. nínú àtọ́ lajú láyé ni wọ́n wà wọ́n bá dé ìran wọn mọ̀ tán tí wọ́n ń ṣe ní tí wọ́n bá dàgbà ẹni tó bá lówó nínú wọn àtúndì bàbá ẹ̀ ṣe ìdí ẹ̀ bí wọn sí wọ́n á dáwọ́ jọ tó ṣe ó dẹ̀ lè jẹ́ pẹ́lú ẹnìkan ní òtún. ibi tí wọ́n ti bí wèrè yìí tó sọ pé òun ará Ọ̀jọ́ ibi tí wọ́n ti bí ní agboolé ẹ̀ kó wá sọ fún wa ká wá rán èèyàn lọ́kàn lọ bá wa ṣe live video ń bẹ̀ bá agboolé yẹn ṣe rí ní Àkúrẹ́ ẹ̀dá yìí ibi tí wọ́n ti bí kó wá ṣàlàyé fún wa ká wá rán èèyàn lọ sí agboolé yẹn kó lọ ṣe live video wá fún wa bí agboolé wọn ṣe rí. bẹ́ẹ̀ wọ́n á gba security síbẹ̀ tí wọ́n sọ wọ́n wá lè gbé fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ pé èèyàn máa gbé bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ ládá fáwọn tí wọ́n ti wá àmọ́ ń gbà bá níjẹ́ àbẹ̀rẹ̀ o wọ́n wá fààyè kan sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀mejì lọ́dún gbogbo ẹbí yẹn wọ́n máa pàdé níbẹ̀ wọ́n jọ máa jẹun wọ́n jọ máa dunnú wọ́n jọ máa problem táwọn ní ìran Lárúbáwá tẹ ẹgbẹ̀sìn lọ́dọ̀ wọn kí wọ́n ṣe é ṣe nù. tẹ ẹgbẹ̀sìn àbí kẹ́yìn fún tipátipá ṣóòkì ẹ̀sìn sí tróòtì wa. ìran Yorùbá ló máa ń bẹ̀rù pé kí okùn ẹbí má já jù láyé yìí wọ́n máa ń pọ́n lẹ́yìn okùn ẹbí ò máa gbọdọ̀ tọwọ́ mi já okùn ẹbí ò máa gbọdọ̀ tọwọ́ mi já. nígbà tí wọ́n gbé ẹ̀yìn olóṣù kárùn dé wọ́n mú sísọ́ọ̀sì tí okùn ẹbí wọ́n rẹ wẹ́lẹ́wẹ́lẹ́ ni làwọn kọ́ pé àwọn mùsùlùmí ni wọ́n ẹ̀sìn tí yín kó máa jẹ́ tí yín kí tiwa wọn jẹ́ tiwa àwọn kan ní rárá o ẹlẹ́sìn Jésù làwọn ṣe wá rí àwọn méjèèjì wá dojú kọ àwọn tó sì ń ṣe ti ẹ̀sìn àwọn baba ńlá wọn nínú ìdílé yìí. torí wọ́n wá ń bẹ̀rù àwọn yẹn fáwọn yẹn ló máa pa àwọn yẹn ló máa fi àwọn ṣoògùn àwọn yẹn ló máa fa àwọn borí àwọn yẹn ló máa báyé wọn jẹ́ látàrí gbogbo wáàsí ẹlẹ́jẹ̀ tó ti ń ṣe nígbésí ayé yìí. ó wá ń pọ̀ ìrànwọ́ Lárúbáwá lé pé àwọn máa ń lọ lọ́dọọdún wọ́n máa ń lọ ṣe family meeting wọ́n ń ṣe family meeting nílẹ̀ Yorùbá lọ́dọọdún wọ́n tiẹ̀ kì í jìnnà síra wọn òun làwọn Yorùbá fi máa ní agboolé nínú agboolé yẹn ni gbogbo wọn jọ máa pé wọ́n mọ lágbájá tí lágbájá bá bímọ tó bá fi lè bímọ báyìí àtìgbà tó ti bímọ yẹn tọ́mọ yẹn máa fi rìn òun nìkan kọ́ ló máa dá gbé ọmọ yẹn bó gbélé ṣe ń gbé lọ ṣeré ní tòun á gbé lọ gbẹ̀ ní tòun á gbé lọ ṣe gbá ẹni tó máa wẹ̀ fún ọ̀tọ̀ ẹni tó máa ṣe ògìlẹ̀ fún ẹni tó bímọ láàárọ̀ kùtùkùtù ṣe bẹ́ẹ̀ yìí lẹ bá yé wa jẹ́ tí ò rí bẹ́ẹ̀ mọ́ tẹ́lòmíì máa bímọ tó máa níyà má jẹ́ kán fọwọ́ kọ́ ọmọ mi o ó máa tẹ̀ mọ́nu nẹ́ẹ̀tì mi á wá gbé bíbélì sí lórí á gbé kùránì lé lórí á ti ọmọ yẹn pamọ́nu nẹ́ẹ̀tì mi kódà ìyá ọkọ ẹ̀gbọ́n ò lè fọwọ́ kan ọmọ níbi tí ẹ ti kóṣẹ́ sí wọn lọ́pọlọ dé ẹni bá bímọ ní ilẹ̀ Yorùbá
bó ṣe ń jẹ oúnjẹ tó gbóná kúrúkúrú láàárọ̀ ọ̀sán gan kó tó jí wọ́n ti bá po oríṣiríṣi ilẹ̀ wọ́n ti bá sí àmàlà wọ́n ti bá ro àmàlà wọ́n ti bá sí ọbẹ̀ tó dá tì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó máa rọta ọ̀tọ̀ lẹ́ni tó máa gúnyán ọ̀tọ̀ lẹ́ni tó máa ṣe gbogbo ẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó máa wẹ ọmọ ọ̀tọ̀ lẹ́ni tó máa jó ara fún ìyá ọmọ tó jẹ́ pé lágbolé kan náà lọ́jọ́ ń gbé tó jẹ́ pé ìfẹ́ wà láàrin wọn ibẹ̀ náà lọ́ máa ti jà ibẹ̀ náà ni wọ́n máa ti parí ẹ̀ àwọn ọmọ wọn dẹ̀ ń dàgbà ta ló gbé wá sí ẹlẹ́jẹ̀ wá ṣe bẹ́yìn ni. ìgbà tí àwọn kan ti di pé wọ́n ti di mùsùlùmí wọ́n ti gba christianity àwọn kan wà nídìí ìṣẹ̀ṣe ní gbogbo ẹ ti pín yẹ́lẹyẹ̀lẹ lẹ́ni kálukú ti ń fura síra wọn lẹ́ni kálukú ti ń fojú ẹ̀gbẹ́ kan wòra wọn ni wọ́n náà ti ń fi nǹkan tí ò ṣe máa dánra wọn wò ẹ̀yin ni ẹ̀yin akóṣìbérò wọ̀ kílù mọ̀. ìran Israel kò sí yàtọ̀ táwọn náà ṣe ṣe ẹ wá lọ wo ìran òyìnbó ẹ lọ wo ìran àwọn UK ẹ wò bí ẹ ṣe ń sáyé bíbí wọn ti bí wọn kì í gbàgbé ẹ tí wọn bá rí páwọn ọmọ ò nílò ẹ mọ́ káńsù ìjọba ni ó take over ilé tí ẹ tún kọ́ láti 300 years ago ẹ débẹ̀ lẹ́yìn ẹrù fúnṣẹ́ tó kọ́ nìyẹn níbi tí wọn mójútó dé ní bàṣẹ jẹ òbí tí ń so lẹ́rùn. ẹ wo Buckingham Palace ọ̀kan nínú àwọn ààfin tó pẹ́ jù lórí ayé mi nígbà àwọn ọba Yorùbá tí ń kó jáde láàfin àtàwọn ìlú tó jẹ́ pé kò tí ì sí permanent àwọn ìlú kan bẹ permanent ń bẹ ọ̀làjú ń dáwọn èèyàn ó kó kù ládùúgbò àwọn èèyàn wọn òyìnbó lè á fẹ́ fọ́làjú ìjọ ni àbápọ̀ ara yín wọ́n kọ́ Buckingham Palace wọ́n ra ilẹ̀. ọ̀làjú kọ́ ló ń jẹ́ káwọn èèyàn sá lọ mo ti sọ o kẹyẹ parọ́ o ẹnu òpùrọ́ ò kì í ṣẹ̀jẹ̀.